ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara, pàtàkì jùlọ ní ìlú tí Ọlọ́run kádàrá pé wọ́n ti bí mi, òun náà nílùú Kayama ní Kwara State níbẹ̀ nípínlẹ̀ Borgu. So ó bu omi sí wa lọ́kàn púpọ̀, ìṣẹ̀lẹ̀ náà sì ní agbára púpọ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ó sì ń tọ́ka lórí ohun tí mo ti máa ń pèpè rẹ̀ fún àìmọye ọjọ́, fún àsìkò tó pẹ́ ni mo ti máa ń pèpè lọ síbẹ̀ wípé ẹ̀yin ìjọba ẹ dìde, ẹ dìde, ẹ dìde, kọ́lọ́run tó ní kí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Àkọ́kọ́ náà ẹlòmíì lè máa wò wípé kí ló wá kàn ẹ́ bí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí, àti kí ni ọ̀rọ̀ yìí fi kan àwọn sàlàfíyà. Ọ̀rọ̀ yìí kàn wọ́n dáadáa, kódà orí wọn lọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀, orí wọn náà sì ni ọ̀rọ̀ náà parí sí. Àkọ́kọ́, fẹ́ni tí ò bá mọ̀, bàbá tó bí mi, bàbá Sheikh Ahmed Baba, wọ́n bá yìí Kayama, oyè tí bàbá mi jẹ nínú Kayama náà nù nígbà tí bàbá wà láyé, tí oyè ní jẹ́ bí ọ̀tún ọba nínú ìlú náà. Wọ́n bá yìí Kayama yìí tí bàbá mi sì nípa dáadáa tó kó nínú ìlú Kayama náà. Àkọ́kọ́. Ẹ̀kejì, nígbà tí bàbá náà jáde láyé, ẹni tó ń jẹ́ àkọ́bí lọ́kùnrin fún bàbá tó bí mi, òun ló tún di ipò wọ́n bá yìí Kayama yẹn, òun ló wà ń bẹ̀lẹ̀ ni. Lẹ́fẹ̀ẹ́ rí pé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń lu Kayama yìí ó kàn mí gbòógì ni, tó sì yẹ kí n sọ̀rọ̀ lórí ẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, òun lọ̀rọ̀ àwọn apààyàn tí wọ́n pera wọn Sálàfí yìí, tí wọ́n láwọn tẹ̀lé Muhammad bin Abdul Wahhab yìí. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ni mo ti sọ̀rọ̀ wọn, tí mo sì pariwo wọn fáyé, tí mo sì pariwo wọn fún àwọn ìjọba wípé àwọn wọ̀nyí mujẹmujẹ ni wọ́n, apààyàn ni wọ́n. Irú àwọn eléyìí ò yẹ láàrin àwọn èèyàn. Àwọn tí wọ́n bá pera wọn ní Wàhábíyà, Sàlàfíyà, èyíkéyìí ohun tí wọ́n bá pera wọn ní Sàlàfíyà, àwọn wọ̀nyí ẹranko ni wọ́n, wọn ò yẹ láàrin àwọn èèyàn. Mo ti kígbe ẹ̀ tipẹ́ kí ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yìí nílùú Kayoma. Kayoma làwọn Yorùbá máa ń pè, àwọn Haúsá máa ń pè ní Kayama, òun ni wọ́n fi ń spẹ́ẹ̀lì rẹ̀. Àmọ́ nínú èdè wa gan tààrà, nínú bàbá òun, Kama, òun ni wọ́n ń pè. Kí ni ìtumọ̀ rẹ̀ náà ni wípé ibi tí a sinmi sí, àyè sinmi sí, òun níbẹ̀. Náà, àwọn wọ̀nyí láwọn fáírọ́ọ̀sì yìí, láwọn eléré ibú ẹ̀dá yìí tí wọ́n pera wọn Sàlàfíyà yìí, wọ́n wá lọ ìlú Kayama. Ìlú Kayama tí wọ́n dé yìí, ó ní ìlú kan lábẹ́ Kayama ń bẹ, wọ́n pè ní Wọ́rọ́ àti Noko. Wọ́n lọ lù yìí wípé àwọn fẹ́ ṣe dáwà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ba gbogbo ìlú jẹ́, balẹ̀ jẹ́, bọ̀nà jẹ́, ni mo ṣe ń direct video yìí sí Federal Government of Nigeria. Wọ́n lọ lù yìí, wọ́n débẹ̀ bí ẹni tó wá ṣe dáwà. Wọ́n délùú náà, wọ́n bẹ̀rẹ̀ sí ní pèpè sí dáwà wọn, ilé kókó wọn bí wọ́n ti máa ń pè é. Ọ̀rọ̀ báyìí ni, ọ̀rọ̀ nùgbọ̀n, ọ̀rọ̀ igbá kan, ọ̀rọ̀ àwo kan. Nígbà táwọn yìí wọ́n á rí wípé ohun táwọn ará bí ń pèpè sí yìí, Islam dáwà mọ̀ kọ́ nìyí o. Àwọn yìí bá takọ̀ wọ́n pé yìí tẹ́ gbé wá yìí kọ́tàkọ́tà lélẹ́yìí o. Eléyìí ìṣẹ́sìn Islam gbọ́tọ̀, yìí tẹ́ ń preach yìí ó gba ọ̀tọ̀. Ni wọ́n bá wò wípé àwọn eléyìí wọn ṣetán láti gba ideology criminal táwọn gbé wá. Wọ́n sì ti sẹ́ẹ̀tì ara wọn káàkiri nínú ìlú náà. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fáyà àwọn èèyàn nìyẹn, níbi tí wọ́n ti láwọn wá sí dáwà, àwọn wá pèpè sí ojú ọ̀nà Ọlọ́run àti Ànábì láwọn criminals yìí. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn nìyẹn. Wọ́n wá pa àwọn èèyàn bí ẹni tó ń pa eṣinṣin. Tí èèyàn kan bá jókòó, èèyàn kan àbí ká tẹ̀lé èèyàn mẹ́wàá kan wá jókòó, kán bẹ̀rẹ̀ sí ní pa eṣinṣin, ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, tí wọ́n fi pa dé orí 75, 78. A gbọ́dọ̀ mọ̀ pé àwọn wọ̀nyí wọn sínú èèyàn mọ́. A gbọ́dọ̀ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ní èèyàn mọ́. À ń bèèrè tàbí ká ní èèyàn pa ẹran àbí màálù over 70. Ká tó wá sọ wípé èèyàn wá pa èèyàn, ẹ̀sìn lẹ lọ ṣe dáwà, ẹ lọ ṣe tọ́lọ́run. Láwọn olórí ibú Sàlàfíyà yìí, àwọn olórí ibú Wàhábíyà yìí, là ń sọ fún yín pé nǹkan tí Muhammad bin Abdul Wahhab gbé wá, ẹ̀sìn apààyàn ni. Ẹ̀sìn apààyàn, òun ni Muhammad bin Abdul Wahhab gbé wá. Ẹ lọ ṣe dáwà, àwọn èèyàn ò gbà ń tẹ́ ẹ wí. Ẹ̀sìn pa èèyàn over 70. Wọ́n pa àwọn èèyàn yìí tán, wọ́n tún sunlé wọn lọ gbáà. Ṣé ìwà Ìsìlámù nìyẹn? Ọ̀rọ̀ eléyìí kò àkọ́kọ́ náà, ibi tí màá gbà wọlé ká sọ̀rọ̀ tó rà ń sọ fáwọn ìjọba. À ń sọ fáwọn ìjọba wípé Al-Qur'ani ní badal isti'aza, bismillahir rahmanir rahim. Al-Qur'ani ní man 'amila salihan falinafsihi wa man asa'a fa'alayha wa ma rabbuka bizallamin lil 'abid.
ìjọba federal government Nigeria à ń sọ̀rọ̀ insecurity. Mo ti ṣe fídíò kan náà tí mo sọ̀rọ̀ ń pa bàtàwọn Christian jáde wípé Christian genocide wà ní Nigeria, tí mo sọ lọ́jọ́ náà wípé genocide wà, èèyàn kankan ò gbọ́dọ̀ centralize ìṣẹ̀lẹ̀ genocide yẹn sínú ẹ̀sìn kan nìkan. Pé àwa Christian nìkan ni wọ́n pa, in as much tí wọ́n pa Christian wọ́n pa àwọn mùsùlùmí. Ẹni tó bá mọ káyàmọ́ dáadáa nílùú tí mo ti wáyé ẹ mọ̀ wípé Muslim dominated area ni. Even àwọn ìlú tí wọ́n wà lábẹ́ bíi Kẹ̀mánjí ni, Wọ̀rọ̀ ni, Nùkú ni, Àbókí ni, Ẹ̀gbẹ́ area ni, Mọ̀ṣẹ̀gádà ni, gbogbo àwọn ìlú yẹn Muslim dominated areas. Nǹkan tó close sílẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ bóyá a year or 2 years ago. Ó ní àwọn nǹkan tí wọ́n wà ní ìlú náà tí wọ́n jẹ́ neighborhood watch, bí àwọn ọlọ́pàá bí àwọn OPC ṣe wà nílẹ̀ Yorùbá yẹn, wọ́n máa ń pè wọ́n dáńbáńgà. Àwọn wọ̀nyí bí wọ́n ṣe wọnú ìlú náà nìyẹn, tó jẹ́ pé àwọn dáńbáńgà yìí ni wọ́n fèsì wọn. Wọ́n pa àwọn dáńbáńgà yẹn pakúpa ni, ìpakúpa ni wọ́n pa wọ́n. Ṣé Kwara State government ò mọ̀ sí ni? Ṣé wọn ò gbọ́ sí ni sí ìṣẹ̀lẹ̀ yẹn? Ìṣẹ̀lẹ̀ sì wọ́n pa over 70 persons. Ẹ wálẹ̀ ń gbé àwọn battalion army. Kí ló dé nígbà tí wọ́n ti hàn láti yín tẹ́tí rí pé ibẹ̀ yẹn ó ti fẹ́ di bíi danger zone? Kí ló dé tẹ́ kó àwọn army yìí sí mẹ́gbà yẹn? Gbogbo àwọn tí wọ́n kú yìí sí ta lẹ lè jí nínú wọn? His Excellency the governor of Kwara State, ta lẹ lè jí nínú wọn? Over 70 massacre. Kí wọ́n dẹ̀ pa wọ́n pakúpa, kí wọ́n yín àwọn èèyàn gbọ́n, kí wọ́n dú wọn dúkúdú. Over 70 persons. Mélòó ni wọ́n lè jí? À ń pariwo insecurity Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀. Ṣọ́lọ́run ni ó sọ̀kalẹ̀ látòkè ni. Ẹ̀yin ṣiṣẹ́ yín, tẹ bá ṣiṣẹ́ yín kẹ wá fàdúrà tì. Wọ́n pa family kan, èèyàn 7 nínú family, bàbá, ìyá àtàwọn ọmọ. Ta lè jí nínú wọn? Là ń sọ fún yín pé negligence ìjọba náà ti pọ̀ jù. Tá a bá ń júwe àwọn apààyàn fún yín wípé àwọn wọ̀nyí àwọn ni apààyàn, àwọn ni wọ́n terrorize ìlú. Ẹ ṣiṣẹ́ lórí wọn mẹ́nà. Salafiya threat ni wọ́n jẹ́ fún Federal Republic of Nigeria. Àwọn ọmọlẹ́yìn Muhammad bin Abdul Wahab threat ni wọ́n jẹ́ fún Federal Republic of Nigeria. Ẹ wá ń lọ bẹ̀, ẹ ń lọ́dọ̀ Bakaya Mansin, ìyẹn gómìnà Kwara State. Ẹ ń lọ́dọ̀ wọn, wọ́n pè ní condolence visit. Ẹgbẹ́ wọn kú ọ̀rọ̀ ẹ̀yìn àwọn èèyàn tí wọ́n sọnù. Ta lè jínú wọn? Àníkẹ́ wú kíní ti gbòǹgbò. Salafiya ní problem ìlú yìí. President ìlú wa yìí, governor His Excellency Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ look into Salafiya. Salafiya nídìí wípé ọwọ́ tó le ẹ gbọ́dọ̀ fọwọ́ tó rọ̀ mú wọn. Wọ́n yẹ ṣara Islam o. Sẹ́ẹ̀tì Salafiya wọ́n yẹ ṣara Islam. Ok, gbogbo àwọn leaders wọn ẹ bẹ̀rẹ̀ sí ní probe wọn. Ní north ni, ní south west yìí ni ẹ bẹ̀rẹ̀ sí ní probe wọn. Saudi send owó sí yín kẹ́ ẹ máa fi kọ́ mọ́ṣáláṣí, kẹ́ ẹ máa fi kọ́ institutions. Lórí kíní ni mo sọ fún yín pé ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wa wípé man amila salihan falinafsi. Man amila salihan falinafsi. Tẹ́ ẹ bá ti ṣe dáadáa, tẹ́ ẹ mójútó gbogbo àwọn nǹkan yìí, irú ìwọ lórí ibú táwọn Salafi yìí ń wù yìí tí wọ́n pààyàn kiri kò ní ṣẹlẹ̀. Wa man asaa fa alayha. Ìgbà tẹ́ ẹ kọ́ tí ikú sí Kwara State government àti Federal Republic of Nigeria, tẹ́ ẹ kọ́ tí ikú sí gbogbo àwọn over 70 persons tó kù yìí tálẹ̀ lè jí. Aláwọ̀ pípọ̀ yìí ba Islam jẹ́. Àwọn gúrùpù Salafi yìí wọ́n ba Islam jẹ́. Tó bá ní kí ló kọ̀ mí, ìlú tó ti bí mi ní. Nílùú Káyàmá yìí, ìlú tó ti bí mi ní. Over 70 èèyàn torí pé lọ wàásù fún wọn. Wọ́n láwọn òtẹ̀lẹ̀ ideology òfò tẹ́ gbé wá. Ẹ sì pa wọn, ẹ sì bẹ̀rẹ̀ sí ní sunlé wọn. Tí ẹ bá mọ̀ wọn, nǹkan tó fẹ́ jẹ́ ṣe program yìí nì. Tíjọba bá ní àwọn Salafi yìí ẹ mọ̀ wọn, èmi fẹ́ júwe wọn fún yín. Àwọn Salafi mo fẹ́ júwe wọn fún yín. Torí wípé nǹkan yìí ó máa ń pààyàn lẹ́kún gan. Problem ta ní Nàìjíríà yìí, a ní problem nǹkan méjì. Àkọ́kọ́ òun ni ethnicity. Mo sì ti sọ nínú àwọn wáàsí mi tó kọjá. Ìran ẹlẹ́yàmẹ̀yà tí ẹ máa bìlíbi pé Haúsá ló dájú, Ìgbò ló dájú, Yorùbá ló dájú, kíníkan ló dájú. Mo ti sọ. Ọlọ́run òròyìn wa bẹ́ẹ̀ o. Ọlọ́run sọ náà Kùránì pé bismillahir rahmanir rahim, ya ayyuhan nas. Ya ayyuhan nas. Ittaqullaha. Àbí kí ni àyà ni? Ya ayyuhan nas, inna khalaqnakum min dhakarin wa untha. Ọlọ́run ni mo dá yín látara akọ kan àti abo kan. Àwọn ọmọ ènìyàn lọ́lọ́run pé pọ̀ ń sìn, kò pé mùsùlùmí, kò pé kìrìsìtẹ́nì, kò pé kíní kan, kò pé Yorùbá, kò pé Haúsá, kò pé Ìgbò. Sọ́mọ ènìyàn ni ẹ́ náà. Èèyàn ni ẹ́. Ọlọ́run ni inna khalaqnakum min dhakarin wa untha. Mo dá yín látara akọ kan tí ṣe babaláwa Nabi Adam wa untha àti abo kan tí ń ṣe ìyá wa Hawa. Wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. Ọlọ́run ni mo wá ṣe yín ní ṣáàbù kọ̀ọ̀kan, nation, orílẹ̀-èdè kankan, wa qaba'ila, mo sì ṣe yín ní clans, ìran kankan.
lita'arafu ọlọ́run ní kẹ́ ẹ lè fi mọ àǹfààní kankan tó wà lára èèyàn kankan, kẹ́ ẹ lè máa rí àjùlọ kọ̀ọ̀kan tó wà lára èèyàn kankan, kẹ́ ẹ lè máa rí iṣẹ́ ọlọ́run kankan lára ara yín. Wẹ́ ibi tí Yorùbá wúlò sí ni, ibi tí Haúsá wúlò sí ni, ibi tí Ìgbò wúlò sí ni, kí ẹ wá máa mánéjà ara yín bẹ́ẹ̀. Ọlọ́run ní ẹ jẹ́ sọ fún yín wípé inna akramakum indallahi atqakum. Ẹni tó bá bàrà parí wájú èmi ọlọ́run, òun náà lẹni tó páyà èmi ọlọ́run jù láàrin yín. Ọlọ́run sọ pé Haúsá ló dáa jù, kò ní Ìgbò ló dáa jù, kò ní Yorùbá ló dáa jù. Àkọ́kọ́ problem ta ni òun ni ìran, àìnífẹ̀ẹ́ ara wa, problem kan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì òun ni ẹ̀sìn. Ẹ̀sìn lára ohun tá a fi bà ìlú yìí jẹ́ ni. Election bọ̀ sí ẹ máa rí wọn, gbogbo àwọn olórí wa yìí à ń kígbe wọn ṣe bí pé wọn gbọ́ o, ẹ máa rí wọn. Àwọn churches ńláńlá ni wọ́n máa lọ máa ṣe service níbẹ̀ nítorí wọ́n fẹ́ canvass àwọn èèyàn. Àwọn central mosque ńláńlá ni wọ́n máa lọ bẹ̀ nítorí wọ́n fẹ́ canvass àwọn èèyàn. Wọ́n dẹ̀ fẹ́ káwọn olórí wọn kí wọ́n púùlù àwọn èèyàn, àwọn voters fún àwọn. Àwọn à ń ṣe ẹ̀sìn aláǹṣẹ̀sìn, à ń ṣe ẹ̀sìn aláǹṣẹ̀sìn. Problem ta ni wọ́n pa àwọn mùsùlùmí sí o, tí ẹ bá sọ̀rọ̀ ẹ̀ létí àwọn kìrìsìtẹ́nì sọ pé gbàtọ́ pa wọn náà táwọn sọ fún wọn, nítorí ẹ̀ mo ṣe jáde nígbà táwọn kìrìsìtẹ́nì sọ̀rọ̀ Christian genocide. Kò ṣe ní ìdí kó jẹ́ pé mùsùlùmí ni wọ́n pa ká tó sọ̀rọ̀, tó ráwọn tí wọ́n jáde láyé yìí náà ẹ̀mí tó wà láàrin tó wà lọ́rùn mùsùlùmí ló wà lọ́rùn wọn. Báwo ni wàá ṣe wá dúró ipò dìgbà tó bá pa mùsùlùmí ẹgbẹ́ ẹ kí wọ́n tó jáde? Ni mo ṣe jáde pa ọ̀rọ̀ Christian genocide, ni mo sọ̀rọ̀ nípa ẹ̀. Ìpè tíjọba bá mọ nǹkan tí wọ́n ṣe, àwọn wọ̀nyí wọ́n nídìí láti wọ́n clear wọn. Bẹ́ẹ̀ kọ́ wọ́n jáde fún negotiate pẹ̀lú terrorist lórí kíni? Irú àfa bẹ́ẹ̀ ó yẹ kó wà ní ẹ̀wọ̀n ni. Òun ṣe ẹni tó yẹ kó máa rìn freely nínú ìlú, torí pé irú ẹni bẹ́ẹ̀ tó negotiate pẹ̀lú àwọn bandits ni, pẹ̀lú àwọn terrorist ni, ó yẹ kó lọ pa wọ́n ni. Òun sympathize fún terrorist. So ẹ wá sọ pé visit ọba káyà mẹ́sìn, visit fún kíni? Ẹ ṣiṣẹ́ yín, ẹ fail woefully ni. Kwara state government ẹ fail woefully ni. Ṣé níyì onílù kan nínú àwọn ìlú Yorùbá ń bẹ̀? Sóhun ò tẹ́ ìṣẹ̀lẹ̀ bàbá nínú Kwara state ń bẹ̀ náà ni, tó jẹ́ pé àwọn èèyàn wà forced láti mẹ́ kúrò nínú ìlú, wọ́n kẹrù káyà kọ́ mọ́ nígbà táwọn ará bíi tí wọ́n wọnú ìlú yìí. Kí lẹ rí ṣe sí? Ṣé kò sínú constitution wa ni? Ṣé ìjọba kọ́ ló máa provide security fún aráàlú ni, fún citizens ni? Kí lẹ rí ṣe sí? Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo àwọn areas wọ̀nyí danger zone ni, threat ni fún àwọn tí wọ́n ń gbé ń bẹ̀, fún àwọn citizens. Kí lẹ ṣe sí? Now tí ẹ bá fẹ́ wú nǹkan yìí ti gbòǹgbò fún federal government of Nigeria, tí ẹ bá fẹ́ wú kíní ti gbòǹgbò, leader àwọn tí wọ́n tẹ̀lé táwọn wàhábíyà yà àwọn ni wọ́n di problem sí gbogbo ayé, ni wọ́n fọ́ọ̀mù Al-Qaeda tẹ́ gbọ́ yẹn, àwọn ISIS, àwọn Daesh, gbogbo àwọn terrorist groups yẹn, ideology Muhammad bin Abdul Wahab ni wọ́n láwọn lò. Òun làwọn lórí ibú àwọn Salafi náà ti gbé wọ Nàìjíríà yìí o. Gbogbo ẹ̀yin òbí ẹ mọ̀ wọ́n máa láwọn ṣe alikọ Tuesday, alikọ Thursday, alikọ kọ́kọ́ bí wọ́n ṣe indoctrinate àwọn ọmọ yín láti dá pààyàn, ohun tí wọ́n ṣe nìyẹn o. Ẹ rí àwọn ọmọ yín wọ̀n nílé kí yín mọ́, ọmọ yín wọ̀n nílé wálé ọdún mọ́, ọmọ yín yóò prefer kí àwọn àmírù olórí ibú wọn yìí kí wọ́n fi òun lọ́kọ̀ jọ yín dẹ́jọ́ bí lọ. Ọmọ nílé kúnlẹ̀ kí yín, kò nílé bẹ̀rẹ̀ kí yín, wọ́n sọ pé bọ́ ni. Àmẹ̀gbà tí masjid ismu makani tó di ismu ala, wọ́n tún wà anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada. Wọ́n ṣe àyà tó láwọn eléré ibú yìí láti fi suit agenda wọn. Muhammad bin Abdul Wahhab kí n sọ àwọn atrocities tó ṣe nínú Islam, ẹ jẹ́ sọ díẹ̀ bẹ́ẹ̀. Màá máa ṣe fídíò yìí, a máa lọ ní series ni.